Èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ìwọ lẹ ṣe àlàáfíà ní ẹwà ṣe gbogbo lè ń kọ́ adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers wa adúpẹ́ àtúnpẹ́ dá àti gbogbo ẹ̀yin tẹ̀ ṣe darapọ̀ mọ́ Mashola ẹ ṣe ẹ kú ìfẹ́ adúpẹ́ àtúnpẹ́ dá ní ọwọ́ gbogbo yín. Gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni happy birthday to you, long life and prosperity. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Ní agbára Ọlọ́run gbogbo nǹkan tẹ̀ ń wá nínú ọdún yìí lọ́lọ́run máa ṣe fún yín. Ẹni 1st of January 2025 ìbùkún ayọ̀ àlàáfíà ló máa jẹ́ ti gbogbo etí tó ń gbọ́ mi ní ilé àti lẹ́yìn odi. Kí ni a fẹ́ sọ lẹ́ni? Ọ̀rọ̀ tí a fẹ́ sọ lẹ́ni ni pé Ọlọ́run Elédùmarè ọba aláàánú kò padà lẹ́yìn Queen Naomi o. Ó wà pẹ̀lú Queen Naomi ní gbogbo ìgbà ni. Kò dẹ̀ dojú tì wọ́n, kò dojú tì bàbá wẹ̀rin ńlá náà. Ìfẹ́ tí ó wà láàrin kábíyèsí àti Queen Naomi kò láfiwé rárá. Kò ń ṣe ìfẹ́ tó jẹ́ pé ayé àti àwọn ènìyàn wọn lè tojú bọ̀. Ọlọ́run ló yàn wọ́n fún ara wọn. Èèyàn kọ́ ló yan Queen Naomi àti kábíyèsí fún ara wọn, ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè ló yàn wọ́n fún ara wọn. Gbogbo ìgbà ni a máa ń sọ fún yín pé bàbá wẹ̀rin ńlá wọn fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré. Wọn ò dẹ̀ fẹ́ èèyàn kankan tó jẹ́ pé ó máa bu ẹnu ẹ̀tẹ́ lu Queen Naomi. Bí a ṣe sọ fún yín lánàá nínú gist tá a mú wá wípé bàbá wẹ̀rin ńlá pè gbogbo àwọn olórí yìí. Wọ́n dẹ̀ sọ fún wọn pé tí wọ́n bá fi ọwọ́ síbi tó wọ́n ń gbé, àwọn máa yọ Achient sọ̀dà wọn láti fi gégùn fún ẹnikẹ́ni tó bá dojú ìjà kọ Queen Naomi àti Tadenikawo. Nǹkan tó dáa ni bàbá wẹ̀rin ńlá ń ṣe, nítorí wípé bàbá wẹ̀rin ńlá wọn ò fẹ́ wàhálà fún Queen Naomi. Ṣùgbọ́n kí ni Achient sword yìí gangan? Kí ni kábíyèsí fi ń ṣe? Wọ́n ní gbogbo àwọn seers tó ti ń wá sí inú ààfin bàbá wẹ̀rin ńlá náà ti ń sọ fún bàbá wẹ̀rin ńlá wípé kí ló dé tí bàbá wẹ̀rin ló máa lo Achient sword yìí. Wọ́n ní láti fi kọ̀yà ni fún ẹni burúkú, àwọn ẹni ibi tó bá fẹ́ dojú ìjà kọ kábíyèsí àti àwọn ẹbí wọn. Nǹkan tá a gbọ́ nìyẹn tó ń fi Achient sword ṣe. Wọ́n ní wọ́n dẹ̀ ti jogún ẹ̀ láti ìran títí dé ìran àwọn baba ńlá baba wọn, ọwọ́ wọn náà ti jogún ẹ̀. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní tí ọ̀rọ̀ bá rú kábíyèsí lójú, wọ́n ní wọ́n lè lo Achient sword láti fi béèrè. Ẹ rántí ọba Àkàndé èyí tí wọ́n ní pé ó ń wá pẹ̀lú kábíyèsí láti máa dojú ìjà kọ ààfin wọn. Wọ́n ní Achient sword yìí ní kábíyèsí fi kọ̀yà tí wọ́n fi ní ọba Àkàndé ńgbà yẹn wọ́n ní ó ní stroke. Ẹ̀yin èèyàn lé oríṣiríṣi nǹkan ni kábíyèsí lè fi Achient sword yìí ṣe, especially àwọn tó bá jẹ́ pé wọ́n jẹ́ ọ̀tá fún kábíyèsí. Ìyẹn bẹ́ẹ̀. Ṣùgbọ́n gist gangan tá a mú wá òun ni gbogbo àwọn nǹkan tí kábíyèsí ń sọ, bóyá ó ń wo àwọn sisi gbogbo yìí létí àbí kó wọ̀n wọ́n létí. Ẹ̀yin náà mọ̀ wípé ìgbà tí kábíyèsí máa fẹ́ Queen Naomi kò sí ìyàwó kankan nínú pálásì wọn. Wúrà ọlá ó ti lọ nígbà yẹn, nígbà tí kábíyèsí fẹ́ Queen Naomi. Àtìgbà tí kábíyèsí dẹ̀ ti fẹ́ Queen Naomi, ó ní gbogbo nǹkan tí ń lọ létòlétò nínú ààfin wọn. Inú kábíyèsí ń dùn, ayọ̀ wọn ń kún wípé wọ́n ní aya rere ní ààfin wọn. Ṣùgbọ́n a lot of àwọn èèyàn tó ń yí kábíyèsí ká ìkà ni wọ́n. Yorùbá ló sọ̀rọ̀, wọ́n ní gbogbo aláǹgbá ló danú délẹ̀ àmì ìtinú. Àtìgbà tí bàbá wẹ̀rin láti fẹ́ Queen Naomi, nínú àwọn èèyàn wọ̀nyí inú wọn ò ti dùn sí bàbá wẹ̀rin ńlá, tí wọ́n ti ń wá bí wọ́n ṣe tú Queen Naomi àti bàbá wẹ̀rin ńlá ń ká, tí wọ́n dẹ̀ ń gbé oríṣiríṣi ọwọ́ lórí ọ̀rọ̀ wọn. Èyí ni kábíyèsí rí tí bàbá wa Onírìṣà Adéyẹyè Ògúnwùsì tí wọ́n ti ní àwọn máa lo Achient sword àwọn fún àwọn ọ̀tá àwọn, tí wọ́n fẹ́ kí àwọn àti ìyàwó àwọn káwọn lálàáfíà.
kò sí nǹkan tó bá dínú kí kábíyèsí lo Achient sword wọn nítorí ẹ̀yin náà mọ̀ wípé ibi tí kábíyèsí tí wọ́n jẹ ọba lé lórí Ilé Ifẹ̀ ibi tó tóbi ni wọ́n tiẹ̀ ní àgbàlá kábíyèsí onírìṣà bàbá wa Adéyẹyè wọ́n ní àwọn tó ń gbé bẹ̀ wọ́n náà lé ní 10,000 so that is a big community so tí kábíyèsí bá lo Achient sword wọ́n fi ń protect ara wọn ni ẹ̀yin èèyàn lé yàtọ̀ sí yẹn ta ni kábíyèsí mọ̀ tó ń ṣe bí sí wọn ẹlòmíì á bá yín jẹ á bá yín mu á dẹ́yìn yín á máa sọ̀rọ̀ yín láì dá ẹlòmíì á bá yín jẹ á bá yín mu tí ọ̀tá bá fún lóògùn ìkà wípé kó fi sínú oúnjẹ fún yín á fi sí o ìtorí ẹ̀ gbogbo orí báyìí ni alákàn fi ń ṣọ́rí ìtorí ẹ̀ ni bàbá wa fi gbé ìgbésẹ̀ yẹn pé gbogbo nǹkan tó bá gbà làwọn máa fún o àwọn máa protect ìyàwó àwọn máa protect prince àwọn Tadenikawo àti gbogbo àwọn ọmọ àwọn dẹ̀ máa protect ara àwọn nítorí pé àwọn ò mọ nǹkan tí àwọn ènìyàn yìí tí wọ́n ní èrò sí àwọn ẹ̀yin èèyàn lé gbogbo nǹkan tí à ń sọ látijọ́ yìí ò ní pé kábíyèsí fẹ́ gba ìyàwó wọn padà wọ́n fẹ́ ṣe ẹ̀tọ́ wọn gẹ́gẹ́ bí ọkọ lórí Queen Naomi èyí tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin náà mọ̀ wípé aṣọ jíìsì kọ́ pé bàbá Queen Naomi bá Queen Naomi sọ̀rọ̀ wípé kíákíá kí Queen Naomi kí wọ́n dúró sí ilé ọkọ wọn nítorí pé ilé ọkọ ẹni ni ọmọ ń gbé yàtọ̀ sí yẹn wọ́n ní bàbá Erin ńlá jẹ́ èèyàn kan tó yẹ pé ìwà wọn dà wọ́n ní ìwà bàbá Erin ńlá dà gan-an ni wípé gbogbo àwọn èèyàn tó yí bàbá Erin ńlá ká wípé wọn ever rò wípé kí ẹnikẹ́ni kó má ṣoríire wípé àìmọye èèyàn tí bàbá wa Erin ńlá ti fà ní ọwọ́ sókè tí wọ́n ti gbé dìde tó jẹ́ pé ìgbésí ayé wọn ti yí padà nǹkan tá a gbọ́ nìyẹn o ẹ̀yin èèyàn lé ká tó wá ń bèlè ta ṣe àwọn tó yẹ pé wọ́n súnmọ́ bàbá Erin ńlá ẹ̀yin èèyàn lé ṣe rí nǹkan tí kábíyèsí ń gbé ṣe nínú ọ̀pọ̀lọpọ̀ ayé àwọn ènìyàn kò ní àfiwé rárá nǹkan kan náà dẹ̀ ni Queen Naomi náà ń gbé ṣe Queen Naomi ran àwọn èèyàn lọ́wọ́ Wings Foundation wọn yẹn á máa gbòòrò sí ní agbára Ọlọ́run ibi tí wọn rò pé Wings Foundation yìí lè dé akọjá àbẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn tánákà àwọn tí wọn ò lè ṣiṣẹ́ tí wọn ò lówó àti ṣe òwò àwọn tí wọn ò lówó àti rán ọmọ wọn lọ sílé ìwé ni Queen Naomi ti ṣàánú fún bí kábíyèsí ṣe ń ṣàánú ni Queen Naomi ń ṣàánú àwọn méjèèjì jọ ń ṣàánú ni Èdùmàrè ló fi wọ́n fúnra wọn ìtorí ẹ̀ ní kábíyèsí fi ní kí wọ́n dẹ̀yìn ní ọ̀rọ̀ ìyàwó àwọn o pé torí ẹlẹ́dàá ló yan Queen Naomi fáwọn lóòótọ́ àwọn lè ṣàṣemáṣe àwọn lè fẹ́yàwó púpọ̀ ọba ni wọ́n bá lórí ohun gbogbo ni ṣùgbọ́n kì í ṣe pé kí wọ́n wá lé olólùfẹ́ àwọn lọ kì í ṣe kí wọ́n wá lé aya àwọn lọ kì í ṣe kí wọ́n wá lé àyànmọ́ àti ìdùnnú àwọn lọ ẹ̀yin èèyàn lẹ́sẹ̀ ń gbádùn mi Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú kábíyèsí àti Queen Naomi òun ò ní yára wọn o àwọn tó bá dẹ̀ láwọn fẹ́ tú wọn ká Ọlọ́run Elédùmarè á kọjú ìjà sí wọn kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn lé ó dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi bí mo ṣe máa ń sọ fún yín gbogbo nǹkan tá a gbọ́ allegedly lórí social media làwa torchlight sí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin yóò subscribers mi gbogbo ẹ̀yin tẹ̀ ń comment tẹ̀ ń like tẹ̀ ń share tẹ̀ ń ṣe gbogbo ojúṣe yín lórí channel yìí mo dúpẹ́ mo tú ọpẹ́ dá Ọlọ́run á bá mi dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé á máa yọrí sí rere o Ọlọ́run á bá mi gbé ọwọ́ yín sókè o ẹ ní dẹni ilẹ̀ o òkè òkè lẹ máa lọ ẹ̀yin èèyàn lé Máṣọ́lá ni orúkọ mi Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí à ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa a dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì à ń sọ̀rọ̀ lórí social gist celebrity gist àti gbogbo àwọn nǹkan tó jẹ́ pé ó ń ṣẹlẹ̀ ní agbègbè Nàìjíríà wa àti politics lórí ẹ̀ náà a máa ń sọ̀rọ̀ ẹ̀yin èèyàn létẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell yín kẹ́ subscribe o so that a bá ti post any gist ẹ máa rí òkè òkè ní ọlá yín á máa lọ ọlá yìí ò dé lọ ìsàlẹ̀ láéláé
ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV ń kí yín o.